ogun Nàìjíríà tẹ obìnrin tó ń ta igbó fún Boko Haram ní Borno. Ọwọ́ ọmọ ogun Nàìjíríà tó ti tẹ obìnrin kan Awal Abdulaziz lórí ẹ̀sùn pé òun ló máa ń kó oògùn olóró fún àwọn ọmọ ogun Boko Haram ní ìhà àríwá. Agbẹnusọ iléeṣẹ́ ọmọ ogun ẹ̀ka ti Joint Task Force Operation Adinkai Zani Uba sọ pé ìjọba ìbílẹ̀ Askira Uba ní ìpínlẹ̀ Borno ní ọwọ́ ti tẹ afurasí náà. Ọ̀gágun Uba sọ pé obìnrin náà ló ń kó egbòogi igbó fún Boko Haram ní Askira Uba, Rumigo, Gwai, Wamdiyo, Uvi àti Gaya. Uba sọ pé àwọn ọmọ ogun lábẹ́ àkóso Operation Desert Sanity tún ti ṣe àṣeyọrí míì láti rẹ́yìn àwọn agbésùmọ̀mí ní ìhà àríwá lẹ́yìn tí àwọn kan sì wà ní ìgbẹ́rẹ́ ìpàkọ́ lọ́jọ́ 23 oṣù kínní ọdún 2026. Àfisùnkú òfin mú Awal Abdulaziz ẹni ọdún 64 ní ìjọba ìbílẹ̀ Askira Uba ní ìpínlẹ̀ Borno. Afurasí náà ni a gbọ́ pé ó ń ta egbòogi igbó fún àwọn agbésùmọ̀mí Boko Haram ní Askira Uba, Rumigo, Gwai, Wamdiyo, Uvi àti Gaya tó tún jẹ́ ọ̀kan gbòógì lára àwọn tó ń ta oògùn olóró lágbègbè ọ̀hún. Ìwádìí fi hàn pé ìjọba ìbílẹ̀ Sauti Baruwa tó wà ní ìpínlẹ̀ Taraba lobìnrin náà ti máa ń ra oògùn olóró ọ̀hún kó tó máa pín káàkiri fún àwọn oníbàárà rẹ̀. Nígbà tí ọwọ́ tẹ afurasí náà, ìdí igbó 14 tí ìwọ̀n rẹ̀ tó 30 kìlógíráàmù ni wọ́n ká mọ́ ọ lọ́wọ́. Uba parí ọ̀rọ̀ rẹ̀ pé afurasí ọ̀hún ti wà lákàtà àwọn báyìí fún ìwádìí ní kíkún. Ó fi kún pé iṣẹ́ ti ń lọ lọ́wọ́ láti mú àwọn ẹmẹ̀wà rẹ̀. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.